The topic I have for you today is freedom kills, beware the devices of Satan. Nǹkan tí a ní fún wa ní ọ̀sán yìí ló ń jẹ́ pé òmìnira máa pa ènìyàn. Ẹ jẹ́ ká kíyèsára. Beware the devices of Satan. Ẹ jẹ́ ká kíyèsára nípa àwọn iṣẹ́ èṣù. Òmìnira tọ́lọ̀ ti fún wa kò ní di ìnira mọ́ wa lọ́wọ́. The freedom the Lord has given unto us will not be problems to us in Jesus' name. And to me, the Lord has sent us to set the captives free. Ní fún àwa tí a wà lórí òkè yìí, Ọlọ́run ti rán wa láti lọ tú àwọn òǹdè sílẹ̀. By speaking the truth and nothing but the truth. Láti máa sọ òtítọ́ pọ́nbélé. This is the day that Lord has made. Nítorí pé èní ni ọjọ́ tí Olúwa dá. Freedom kills. Freedom what? It kills. Beware the devices of Satan. Tell your neighbor, freedom kills. Òmìnira máa pa nìyẹn. Beware the devices of Satan. Ẹ ṣọ́ra fún ìtẹ́gùn èṣù. Beware the devices of Satan. Ẹ ṣọ́ra fún ẹ̀tàn èṣù. Ẹ̀rù ń bà yá àti bá neighbor yín sọ̀rọ̀ ni. Are you afraid to speak to your neighbor? Èmi ò ṣiṣẹ́ fẹ́ ṣu. I'm not working for the devil. And I am proud to stand before the house of God. Mo dúró níwájú Ọlọ́run ọba àwọn To ọba. speak against the kingdom of Satan. Láti sọ̀rọ̀ ní. Stronghold of Satan. Láti fa ìpilẹ̀ṣẹ̀ Sátánì láti fà jábọ́. Amen. Amen. So, nítorí pé àkókò yìí is a moment of reflection. Therefore, beware the devices of Satan. Wọ́n ní kẹ́ ẹ ṣọ́ra nítorí ìkẹ́. Ẹran iṣẹ́ olùṣọ́ ẹran lọ́wọ́. Help our. Nípa híhu ìwà rere. Help the pastor. Nípa fífi ẹ̀mí Ọlọ́run hàn nínú ìrìnàjò wa. By doing good by. Àwọn ọ̀nà tí èṣù ń gbà ń wọlé sáwọn ọmọ Ọlọ́run ni èyí. A lot of places that the devil are using to do. Today is the day. Gbogbo ìrìn tí mo ti rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀. All the work that I've been working all this time. Mo fẹ́ ṣe kí ni ojú ọ̀hún inú Olúwa dùn. That the Lord is not happy with. Tó ń fa ọwọ́ eré sẹ́yìn fún mi. That is pulling down the weight. Àbí àánú sẹ́yìn fún mi. Or is not allowing. Tó mú mi kó mi sí oko ẹrú. Kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. And the Lord help us. And I'm using this opportunity not to allow Satan to destroy you and the church. Amen. Amen? Amen. This is an advice from the Spirit of God. Do not allow Satan to destroy you and what? And the church. But to prevent you from doing what you want. But if you are led by the Spirit, you are not subject to the law. Now, the works of the flesh are obvious. Fornication, impurity, licentiousness, idolatry, sorcery, enmity, strife, jealousy, anger, quarrels, dimensions, factions, envy, drunkenness, carousing, and like. Yes. Yes. I am warning you. Yes. As I have warned you before, those who do such things will not inherit the kingdom of God. Amen. Night watch. Avoid drink and pleasure of life. That is the word of God. Proverbs 23, starting from 29. Because this is very common among Christians of this world now. Ìmútípara yìí jẹ́ nǹkan tó wọ́pọ̀ láàrin àwọn ènìyàn wa. Yes, ma'am. Ta ni ó ní òṣì? Ta ló ní òṣì? Ta ni ó ní ìbànújẹ́? Èdè kọ́kọ́ ní ìbànújẹ́. Bàbá ìlànà ìbànújẹ́. It's not our portion in Jesus' name. Amen. Ta ni ó ní aṣọ? Yes. Ta ni ó Who has stripes? Ta ni ó ní ọgbẹ́ aláìnídìí? Ta ni ó ní ìpọ́njú? Ta ló ní ìpọ́njú? Àwọn tí ó dúró pẹ́ níbi ọtí. Àwọn tó ń dúró pẹ́ ní ọtí ni ẹnu ò lọ́ bàbá ò lọ. Àwọn ìlọ́lọ́sì lọ́ní ìbànújẹ́. Yes. Àwọn tí ń lọ ìdán ọtí wáìnì. Tó ń lọ síbi ìdán ọtí wáìnì tó ti ń jẹ́ pé èmi à ń lekú. Yes. Má ṣe wọ ọtí wáìnì pé ó pọ́n. Má jẹ́ kí ọtí wáìnì ẹ̀ máa kú tó ẹ̀jẹ̀ tá owó ṣe fún ọtí yìí vintage ni ó ti pẹ́ ti lo 500 years. Wọ́n ní má ṣe wò ó ní ojú o. Do not look at it that Beware the device of Satan. Yes. Nígbà tí o bá fi ọwọ́ rẹ hàn nínú aago tí ó gbé mi tí ó ń dùn. Nígbà tí o bá fọwọ́ rẹ gbé aago ọtí yìí tó bẹ̀ sí ní ìlérí tó bẹ̀ sí ní dùn lẹ́nu rẹ tó lọ tìrín yẹn tó mọ ọkàn fẹ́ gan yẹn.
níkẹyìn At the end of time, níkẹyìn ọtí tá à ń sọ yìí ó máa di ejò ìwé máa ń sọ á di ejò sínú rẹ á sì máa bu gbogbo ìtẹ́sẹ̀ ẹ̀ ló máa bù sá ojú á máa dán ṣùgbọ́n ní inú yàtàyìn abunijẹ́ bí ìfaramọ́lẹ̀ like a snake. if you have been given 90 years to spend now because of gbogbo àwọn ọmọ wọ̀nyí àgbèrè fornication èwòdì ìbá oṣèkéde o now shorting your lifespan to 40 years whose fault is that? Beware the device of Satan. Yes, ma'am. Nígbà tó o bá ti ṣáyọ́ tán, ọmọ kí n jẹ́ pé òun ti ẹ̀ lè wò tẹ́lẹ̀ tó ti ẹ̀ sí ní ṣàlẹ́ndà ẹ̀ wà á bá òtún sí kábíyèsí olódùmarè aláyẹ̀ ẹ̀lẹ̀. Yes, ma'am. Ẹ bá mi tún ẹ̀. The most beautiful woman ẹ máa ṣe máa rí. Yes, ma'am. Àyàrá ṣe kí ni o pé àní bèbí yẹn ń gbọ́dọ̀ bá ẹ máa wo ẹ̀yìn ẹ̀ nítorí ọlọ́run. I'm visualizing so you don't visualize. Yes, be visualizing what you are not supposed to. Ìdí tí ọ̀rọ̀ ìṣe wáyé màmá mi ẹ bá mi dúró mà. Why the word is Òun ni wípé nípasẹ̀ lẹ́yìn a lot of pastors have been born. have been born. Èyí ni ẹ̀yàn ni wọ́n tó sọ. This is what they Because of this one night stand. Wọ́n bẹ ti tọ́jú ẹ̀dẹ̀ mi tọ́ kọjá lára ẹ̀ tó fi ẹ̀ mọ̀. And some were just like happen and he does not know. Ẹlòmíì dẹ̀ mọ̀ but kò ṣeé sọ pé nǹkan báyìí ló ń ṣe nípasẹ̀ ọtí tó mú mo yẹ ọmọ àlè tọ́lọ́ wà nínú oríṣiríṣi báyìí. They can't say it But they can't tell their voice. because it's a shame. Olúwa sọ pé ìdájọ́ ń bọ̀ The Lord kábíyèsí said ara gidigidi gan. that judgment is coming Tó your bá di bẹ́ẹ̀ ọmọ yóò ṣe gbọ́ sílẹ̀ kò ṣe kí nìkan kí nìkan fúra òkèlè ń wò wò sálẹ̀ wò. You should look at it from the beginning to what has really happened. Ibi àwọn devices ibi àwọn loopholes àwọn kànga tí èṣù gbẹ́sílẹ̀ tó ń mú àwọn ọmọ nígbà bá ti fà wá sí ìpè yẹn sì àwa di pé àwọn kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá wa àwọn ò lè ọlọ́run sọ̀rọ̀ kò ṣe ká bọ́lọ́run sọ̀rọ̀ mọ́. When man is in this bondage, then you are afraid. You are not able to communicate with your God as you are supposed to. Padà wá ọkọ̀ tó ti ṣọ́kọ lọ. Come home. Make a new resolution with God today. Have a personal encounter with your God. That láti sìn yín lọ sẹ́. That as from today. Gbogbo ohun tó ń kọ̀ fún mi ẹ̀mí mọ́ pé kí n má ṣe mọ́ ràn mí lọ́wọ́ pé kí n kọ́ sílẹ̀. All those that you have told me not to do, give me the grace. Amen. Amen. Nítorí pé kí ni wọ́n ní tí wọ́n ní sẹ́tà bá mọ̀ pé o ti rí àṣírí òun. When the It will do devil what? knows that It you will have be his free from you. Then you will be free from you. Amen. Amen. Kó ló wa kó ṣàánú fún wa. This is a moment of reflection. Àsìkò This is sí a moment àkóónú of truth. tá à ń bojú wẹ̀yìn rèé. And this is a message from the Lord. Àwọn ètò rèé, àwọn bombs rèé. These are the pits. Wọ́n ní kàkà kan tó lọ́ọ̀ bó ti These are sọ́tò. bombs. Mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀ àtọ̀ fún ọmọ Ọlọ́run. Instead of a child of God to go into a pit, there will be a thunderstorm. And then the light will shine. As a believer, Gẹ́gẹ́ bí onígbàgbọ́. freedom kills also. Òmìnira yìí a máa pa ni. Kò ní pé àwa láyé àwọn ìrírí ìpọ́njú. It's not because we are on this earth we will Ṣùgbọ́n not as a see problem. believer tó gba Kristi gbọ́, ó ní ẹni tó bá jókòó nínú kọ̀ọ̀gá ògo, òun ló máa gbé abóṣe So lórí whoever that ìpàdé. sits at the secret place of the Most High will Yes ma'am. Kí Sátánì má bàa rẹ wa jẹ́. Kó má bàa rẹ̀ wá jẹ́. the devil will not deceive us. Àwa kọ́ ṣe aláìmọ̀ àrékérekè rẹ̀. Àwa kọ́ iṣẹ́ aládèkéde ká kọ́ iṣẹ́ sílẹ̀ àti gbogbo You ìjẹ́. should look at it from the beginning to what has really happened. Ibi àwọn devices ibi àwọn loopholes àwọn kànga tí èṣù gbẹ́sílẹ̀ tó ń mú àwọn ọmọ nígbà bá ti fà wá sí ìpè yẹn sì àwa di pé àwa kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá wa àwọn ò lè bọ́lọ́run sọ̀rọ̀ kò ṣe ká bọ́lọ́run sọ̀rọ̀ mọ́. When man is in this bondage, then you are afraid. You are not able to communicate with your God as you are supposed to. Padà wá ọkọ̀ tó ti ṣọ́kọ lọ. Come home. Make a new resolution with God today. Have a personal encounter with your God. That láti sìn yín lọ sẹ́. That as from today. Gbogbo ohun tó ń kọ̀ fún mi ẹ̀mí mọ́ pé kí n má ṣe mọ́ ràn mí lọ́wọ́ pé kí n kọ́ sílẹ̀. All those that you have told me not to do, give me the grace. Amen. Amen. Nítorí pé kí ni wọ́n ní tí wọ́n ní sẹ́tà bá mọ̀ pé o ti rí àṣírí òun. When the It will devil do knows what? that It you will have be his free from you. Then you will be free from you. Amen. Amen. Kó ló wa kó ṣàánú fún wa. Ìjẹ́ ní sísè lórúkọ bàbá. Lórúkọ ọmọ. Lórúkọ ọlọ́run ẹ̀mí mọ́. Ọba tá a jí ìfún ní ìkẹyìn. A dúpẹ́ lọ́wọ́ rẹ níbi tí o ti ń mú wa bọ̀. Níbi tó mú wa dé. A tún dúpẹ́ níbi tó mú wa lọ. Ọ̀rọ̀ náà mọ̀ pé kábàkàbà lọmọdé sọ níwájú bàbá ṣùgbọ́n tó bá dé ní àdòdìdì ìwọ lọba tó mọ gbogbo tó sì lè ṣe gbogbo gbogbo tó bá kú díẹ̀ káàtó olúwa bàbá bá wa dí gbogbo bẹ̀.